Happy Ramadan Kareem. Damous TV wish you many more. Please like, comment and share in our YouTube. fi wù àtọ́ bá ga tí wọn ò lórí lọ́wọ́. Téèyàn tó lè sórí rẹ̀ yóò ní nǹkan mẹ́ta. Àkọ́kọ́ ń bẹ̀ òun náà àlùfùkúrátù fi Imam Agba ronú bọ́ ti lò lọ rí tó tiẹ̀ kọjá láyé rẹ̀ ro. Ìwọ lọ wá ń ka mọ́tò jẹ mú ọ̀tọ̀ jẹ àsáfà ìmọ̀ iye ọdún. Ìyẹn ṣe di gómìnà yìí ṣe di mínísítà sẹ́nitọ̀ tí wọ́n ṣe é súntọ̀. Síbílẹ̀ ni a ti lo òkè ayé wọn ti burú rí kó tó dà. Ibi tó ti lọ mú ẹlòmíì wá pé kó wá jẹ ipò ńláńlá abẹ́ ìjọ ọdún kan ní ti hè. Gbèsè tó jẹ díjọ́ tí a fi wá mú kò lè sátà. Gbèsè yẹn ń kókó ya aláka lọ́nkúnná. Ẹ tó ti bàjẹ́ yípo àdúgbò. Tó kọ́ àfọ́júnẹ̀tì lásán wọ́n máa ṣe bí wèrè. Ìyẹn ṣe ronú àná. Alágbà kò ní ronú àná. Ẹjọ́ ẹ bá ti pa ewu mo ti kọ́ náà kọ̀ sọ́nù. Allahu Akbaru. Torí èyí tí mo ń ṣe káì. Àtọmọ ọdún 16 mo ti bẹ̀rẹ̀ 16 years of age. Ní ti ṣe wá sí gbangba tábà. La shabiha likibarihi. Àìjẹ́ yóò mú sùkú òjò tóbi bí a ṣe máa ní ọ̀ràn wọn ni. Ó yẹ kí owó ti gba ọgbà ara mi náà pẹ̀lú wàhálà tí mo ṣe àkọọ́lẹ̀ ní ọgbà. Kullu akabiri. Wàhálà tí mo fara mi sí láyé. Afada olùkọ́. Èsì ni kọ́ mẹ́jẹ̀bi. Ọwọ́ alẹ̀ yẹn aago ọ̀ǹkà yọ ọkọ̀ tá a kó wá. Ìwọ òrónú tọ́ ní táwa náà ní. Mọ́tò náà kó jọ àní tán. Ọlọ́run ọmọ nǹkan tí ń jẹ ayé àtàlẹ́ sọ bóde. Tí kàrámà ti bò mọ́lẹ̀ ó sì ń jẹ àníyà. Wọ́dọ̀ sí náà lówó ọ̀ní. Sọ lè gbé yín kalẹ̀ ká fún ọ lówó kọ́mọ̀ pé nǹkan bẹ̀. La shabiha likibarihi. Ṣé mo lè sọ̀rọ̀? Kullu akabiri. Ọkọ̀ mi tí mo máa lọ bọ̀ mọ́ ọpọlọ mi ti fẹ́lẹ́ púpọ̀. Afada ipò àrùn. Àti yóò bá níbi tí lọ lẹ́nu. Ẹjọ́ mo fẹ́ sọ tí ìjẹ́ èèyàn dúpẹ́ ẹ̀ sí farabalẹ̀. Ìwọ màá nílò àti bẹ̀rẹ̀ àwẹ̀ sẹ̀mọ́lọ̀ ń jẹ ọ̀rẹ́ rẹ̀ fi jẹ́ ẹ má dá sí ìfilẹ̀ rí nǹkan kan fi jẹ́ èèyàn kọ́ ní sẹ̀mọ́ tó níyàn. Kò sí tí ò ní àmọ́ náà gba ẹnu tí ò fi jẹ. Oúnjẹ kúnlé rẹ o ó fẹ́ lè pààyàn jẹ́ ní olówó dé. Tẹ bá gbé ìwà ní kò lọ. Omi náà máa fà sí náà kò sí gbọdọ̀ jẹun lóṣù kan. Àbí kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n elevate ẹ̀ bí ẹran báyìí. Ẹ gbọ́dọ̀ mìíràn táwọn ọmọ rẹ̀ kú ni o. Yóò àgbọn báyìí. Yóò àgbọn. Lórí fóònù yìí ní àkàn. Jíìpù tó sì wà ń ta tẹ́ gbọ́dọ̀ jẹ́ ra rú rẹ̀ òun ló gbé wá o.
ṣé ibẹ̀ náà kó pààrọ̀ ẹ̀ tó ti ń ṣe kó ṣe yín. kò sí ẹni tí ò ní tó da sọ̀pọ̀ mọ́lẹ̀. òsì kàhàn ni ká má lówó kàhàn ni àgbákò tó ju òsì lọ́nbẹ. bàbá yìí bẹ́ẹ̀ sì ń lọ wọ́n padà rẹ̀ last one. Allahu Akbar. tí ìbá ṣe wá sí wọ́n mọ̀ coordinate wọ́n mọ̀ officiate wọ́n mọ̀ moderate. La shabiha likibarihi. ẹni bá yóò bá ẹni bí òní sọ̀fọ̀. Kullu akabiri akhadahu liqwahu. nǹkan kejì tí ìyẹ́ kẹ́yìn ó dúpẹ́ sọ́kùtù màkìdù kọ́ máa bínú àkọọ́lẹ̀ alákọọ́lẹ̀ onítọ́ ní kọ́lọ̀ ń kẹwọ̀ náà ọ wà sáré eléré tó fi kú òní bá náà ọjọ́ yọnu sí tọ́lọ̀ fún ọ. Yọnu sí tiẹ̀ náà. ìwọ náà kú ń gun ọkọ̀ òbá àti ẹ̀ máa tì í ọlọ́ọ̀sá kẹ́ ọ. gbogbo ẹ̀dá tí ìbá ti yọnu sí àkọọ́lẹ̀ náà. Allahu Akbar. La shabiha likibarihi. Kullu akabiri akhadahu liqwahu. mi ò fẹ́ kí ẹ máa lé àwọn èèyàn. Bàbá ni ẹ má ṣe àwọn èèyàn. ẹgbọ́ kọmitì káì ẹ má dàgbé máa yàn ẹ̀yin tẹ́ ẹ pèrò kí ẹ ń dà lẹ́ mọ yìí èèyàn kó pèrè tó tẹ́ ẹ má jẹ́ ó dẹ̀bi kí ẹ wà ṣùgbọ́n lómi ètò àga tí ò rẹ́ni jòkó lè ẹ fi wọ́n sílẹ̀ dákun o èèyàn sọ̀rọ̀ orí fín ojú agbo tí ẹ wà ilẹ̀ ti dá èèyàn mọ̀ ẹlòmíì tó bá délé rẹ̀ wọ́n ń wá rífò náà ni ẹ mọ̀ èèyàn lójú agbo ni. Allahu Akbar. La shabiha likibarihi. mo ń travel bọ̀ níjẹ́ òní bí n ṣe lọ àmì èkó ni mo wá gbé bọ́ọ̀sì kan òǹgbọ́kọ̀ mi ní ńlá kankan mo fẹ́ mọ̀ rírí ayé díẹ̀ torí mo kọ́dà bọ́ọ̀sì kan mo gbé lọ sí Burkina Faso ní gbogbo ní wàgà ugwu mo gbé bọ́ọ̀sì lọ látọ̀fà tí n gun plane abápàdé yẹn sẹ́ pé àwọn ń ka kí sí ìjòkó jẹ́ ló bá dá bọ́ọ̀sì mi dúró mo ní kí ló dé jẹ́ máa lọ ó ní mo lọ sí wàásù ti dóde mi lójú agbo ó ní ọkọ̀ ẹ bá kàn mọ́ ní èmi identity ara mi ọ̀rọ̀ ojú mi ní kí n problem rẹ̀ mo fẹ́ sá lọ ní bá sá ń la gidi okùn gùn okùn bá mú fóònù òkè pé gómìnà state yẹn ni wọ́n bá ń pọ̀ gá àwọn tó kú sọ́nà ẹ̀ wọ́n á máa ń pa níjọ́ tí ìyá rẹ̀ gbé wá kú èmi sì ní sọ wáàsì òun náà ló tún wá wà lẹ́nu ọ̀nà mo ní ẹ̀ wáyé dà nísìn sọ̀rọ̀ ojú ó ní ẹ̀dọ́kọ̀ bẹ́ẹ̀ lójú agbo yìí rí o tẹ́lẹ̀ omi ìpè wá sí ló wá gbọ́. La shabiha likibarihi. Kullu akabiri. ẹni bá yóò bá ẹlẹ́bẹ̀ẹ́ ní sọ̀fọ̀. mo kí bàbá wa ẹ́míà okùn méjì ó kẹ́lẹ̀ kan tó kìlọ̀ dáadáa. Allahu ya'simuka minan nas. La takhafu daraka wa la takhsha wa la hawla wa la quwwata illa billah. mo kí ọ̀gá wa ní Kwara ọba àlọ́ kéwú lọ́rùn wa Imam Agba já albashiru. Ja albashiru mubashiran biqulubihi. فولئت من قولي بشير سرورا. تالله لو قنال بشير بمهجتي لوهبتها ورأيت ذاك يسيرا. mo kí wọn kábínẹ̀tì wọn mo káwọn ní àfáà wa mo kí àfáà wa mo kí Alhaji Àgbà. ألا
كعبة الخيرات abẹ́rẹ́ náà ti ń mẹ́sìn dùn. في كل وجهة abẹ́rẹ́ rírì wọn gẹ́sì ń wú yẹn. سلام هو الشيخ الكمال المجدد سلام هو الشيخ الكمال المجدد sọ́mọ ilé ìṣàkóso. على كعبة الخيرات ìgbòrí tèmi náà láàrin ẹlẹ́dẹ̀kọ́. في كل وجهة torí ọjọ́ tó lọ. torí ọjọ́ tó lọ. bí ibà ṣe ẹni tó pè mí mo ti jáde wá sí ìrọ̀lẹ́ báyìí nínú ààwẹ̀ ilẹ̀ ta sí i. àmọ́ ẹni tó pè mí very dearest to my heart. Allah. ẹ jùkú. àjọ wà nínú kọ́mítì rí ìgbà tí a fẹ́ ṣe ìgbà tí a dá Kwara state ilẹ̀ kọ́ bá at 50 àjọ wà nínú kọ́mítì very humble. èèyàn lẹ́ ń wò ẹ wá ṣàdédé dáa bàbá oníbàbá ló dáa. Allah. على كعبة الخيرات في كل وجهة سلام هو الشيخ الكمال المجدد. sárúkọ yẹn tí ẹ bá jẹ́ bàbá oníbàbá tí ń tọ́jú ọmọ ọlọ́mọ yóò jèrè ọmọ tó náà bí. Allah. bàbá Abdulsalam tí a gbádùn pẹ̀lú ọ̀gá Bello ní bíi 30 years ẹ̀yà mi 25 years èmi àti ẹ̀gbọ́n yín kan wọkọ̀ láti Zamfara wọ́n ní custom làwọn nígbà yẹn ẹ̀gbọ́n yín kan ní wọ́n ní èmi lẹ̀gbọ́n ọ̀gá Bello mo lẹ́rìn tó ṣe fi yẹn gàn àjọ wọkọ̀ láti ilẹ̀ Haúsá ni kò tí ì lọ́kọ̀ ńgbà ni àjọ wọ fìjó àràfẹ́ kan wá ń bẹ tí mo ṣe àwọn àtìyàwó yín lájọ ṣe ẹ wá ń pè wọ́n pé sẹ́ńtọ́jú yín dáadáa ẹ sì tó kó tì í báyìí àwọn ẹ̀rọ abá àṣírí báyìí àwọn ọba jìnnà tí làbẹ́ẹ̀ka dáná fún mi lẹ́nu ní ìyàwó ọ̀gá Bello nù charity begins at home tẹ́ ẹ bá rí ẹni tí ò ní bíbí ìtàlẹ́ tì mọ́ kò sí ní tẹ́ ẹ bí tí ò lẹ́kọ̀ọ́ tó lẹ́yìn náà yìí ṣe wèrè. ẹ̀yin lẹ́nu ìjọkọ́ yìí níkẹ́ bí o bá dá fún ibo ló ti rán ọmọ yín gbogbo ọmọ yín tí wọ́n ń kọ́ lẹ́ǹdì èyí tí wọ́n ń ṣe káì ẹ̀yin lẹ́ jìyà láyé pápì lu ẹ̀ àwẹ̀rọ ẹ̀yin tán náà séèjì ẹ̀kọ́ bí ẹ ṣe lu àkúbà àwọn yín jáyé ni. على كعبة الخيرات في كل وجهة. Aláàjì Abdulateef Fẹ́mi Adébáyọ̀ àtàwọn yòókù wọn ẹ lọ kí bàbá yín náà ẹ nàró bí tẹ wá ẹ nàró mi ẹ wá bí tẹ bá fi sẹ́yìn ìjẹun ẹ lọ kí bàbá yín kiri yín náà ẹ lọ kí bàbá yín tọ́pẹ́ dà onímọ̀ sọ̀rọ̀ bí ogo. على كعبة الخيرات ẹ lọ kí bàbá yín. في كل وجهة àtàwọn obìnrin wọn àní fọgbàdì wọn. سلام هو الشيخ الكمال المجدد سلام هو الشيخ الكمال المجدد. ẹ jọ̀ọ́ wọ́n tún wọ́n fi ní kí wọ́n kí bàbá wọn báyẹn. tí bàbá fi ní kí wọ́n kí bàbá yẹn. àwọn ni wọ́n fi ara gbọ́n ẹni ìyá táwọn ò jẹ ọgbà àwọn tí wọ́n ń lọkọ̀ dẹ̀nkù yìí bí ìbá ṣe pèsè yín lálùbáríkà èèyàn ṣe máa rí ìdí rọ tí ó jẹ barista tó wọn ló tún fẹ́ máa ṣe irúṣẹ́ yín ṣùgbẹ́jọ́ ló yẹ kó máa rùka. ودين الناس يوما سوف يقضى. ó dàbí kí wọ́n máa kí mi kú sáyẹ́nsì ẹ má kí mi àwọn tó bí mi tó ṣe kalẹ̀ ní ẹ kí. ودين أبيك لا تقوى عليه. ودين أبيك لا تقوى عليه.
ودين أبيك لا تقوى عليه ودين أبيك لا تقوى عليه. Pèsè ìwùjákè. Bẹ́ẹ̀ bá pè é fẹ́ kí n máa lọ ilé lọ. ودين الناس يوما سوف يقضى. Ẹnu tó lásọ yìí. ودين أبيك لا تقوى فيقضى. Ẹ jọ̀ọ́. Sẹ́wọ̀n kí ni ó lọ Ọ̀fà lọ sínú. Bẹ́ẹ̀ni. Ẹnu náà bá sì kí lèèyàn máa kí. Náà. ودين الناس يوما سوف يقضى. Bàbá mo ti kí mo kí bàbá Emir. Mo ti kí bàbá Imam, mo ti kí Alhaji Àgbà. Mo tún wá kí ẹ̀yin náà Àmọ̀tẹ́kùn ni. Bàbá náà rẹ́kùn tó ra mọ̀ fojú díwò bí ẹkùn yóò ṣe pa ọ́. Mo kí mo ti kí mo wá kí ọlá ní pẹ̀kun kábíyèsí. Ní 20 ọdún sẹ́yìn àti nǹkan kan bàbá àti wọn ló fi mí jẹ chief Imam Ọ̀fà. Ẹnà ló kí wọ́n rí ọmọ ọgbọ́n ọlánìpẹ̀ kí wọ́n náwó oore nù àìdí ọ̀kín. Ọmọ olóore ẹ̀fẹ́ kí bàbá ọmọ olóore bàbá tó rí ìràwọ̀ mi tí ò sì dọ́ọ̀gù. Gbẹ̀yìn lè Imam ọmọ yìí ni ẹ lọ mú wá òní ó tẹ̀lé lẹ́yìn káàkiri àgbáyé. Ẹ ti gbọ́dọ̀ dára bàbá kábíyèsí ọlánìpẹ̀ kún un. ودين الناس Mo kí làbẹ́yíkà. يوما سوف يقضى. Ẹ jọ̀ọ́ ẹ káì. ودين أبيك. Mo kí gbogbo àwọn jàmáà tó wà níbí. نعم. Ọjọ́ ti lọ kí nánú wá sọ a'udhu billahi. أعوذ بالله من الشيطان الرجيم. Wáyà ń kọ̀. Wáyà dà. Ẹgbẹ́ kan sí lòdì kí n máa rí wáyà. أعوذ بالله من الشيطان الرجيم. Wọ́n lọ rẹ̀ jájọ wí. بسم الله الرحمن الرحيم. Àyè ẹgbẹ́ mi bì ṣé òní kan ni wọ́n jòkó sí? Ṣé òní kan? Bó o lọ wí. أعوذ بالله من الشيطان الرجيم. Wọ́n ní ẹ̀sẹ̀ tí ò jẹ́ nǹkan kó jòkó jì látàárọ̀ àwọn aláàyè ń bọ̀ ni. Àwọn aláyè ń bọ̀ ni. Tí bá ti bàkẹ́ rántí mi, ta ni nílé ìdílé tí ò ní máa sọ fún bẹ́ẹ̀ dójú tì mí. Ó bẹ́ẹ̀ tà ká máa fi ọbẹ̀ ju ká fi ọbẹ̀ lọ ká wá ní ọ̀dìdẹ. Olóde ń fà yé rẹ̀ tó náà tí ó jòkó mẹ́fẹ́ dé. Àwọn náà sì náà ti ń dé wọ̀nyí. Náà. بسم الله Lọ́nkà sí. الرحمن الرحيم. Bàbá, kí ni ẹni wá sọ gan? Èmi náà wọ́n mú bàbá Abdulsalam Adébáyọ̀ Ọ̀gá Bello. Èmi ní ẹni wá sọ gan. Ejò ẹ̀ka. Bí wọ́n bá ti ń pa owó, bí wọ́n bá ti ń gbomi lábẹ́rẹ́ lọ́pọ̀lọ́ ni. أعوذ بالله من الشيطان الرجيم. Bàbá, káàdì tó wà láyé lónìí, wọn ò discover ara wọn. Mo fẹ́ kẹ́ gbọ́ mi yé. Wọn ò tiẹ̀ mọ tí àwọn wáyé wá sí àtọ̀. Ẹ dé kó lọ yé yín lónìí. Ká tó lè bú yẹn pé ó lò sí ní kí ló dáwọ́lé tí ò yọrí. Wọ́n sì ń pera wọn ní alubára. Ṣẹ́ẹ̀tì ẹ̀ dáwọ́lé kó mọ́ yàn ná. Káwá ní gbogbo ẹ ló ṣe ojúṣe nù. Ẹja pa ọ̀pọ̀ káràn lọ́wọ́. Ẹ káyì. Náà. أعوذ بالله من الشيطان الرجيم. Ìwọ ọkùnrin tó ọ̀dà gbọ́ sí báláyé sí bọ́ọ̀lù níyàwó ọtí nípa ọmọ ẹgbẹ́ nu ni sún ẹ̀yìn díẹ̀. بسم الله الرحمن الرحيم. Àwọ̀rẹ́ rọ̀ lókè bí àgbẹ̀. Mo jẹ́ ìrẹ̀ kápẹ́ lọ́kùnrin
ní ọ̀rẹ́ tí ó dúró wájú rẹ̀ àṣẹ tó fi hàn pé òun wà ní jẹ́nà. jòkó dáadáa ọmọ ẹgbẹ́ yìí wà ní problem ẹ tún wà lẹ́yìn rẹ̀ ó ti fún ọ láàyè. jòkó bá sọ̀rọ̀ bá dọ̀tí ọ̀rà mi. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. ẹjọ́ ìyá wa tẹ wá ń bí ẹ̀mí tí ẹ bá sùn tí bàbá àtìyá bá sùn 40 days àkọ́kọ́ bá a ṣe fi nǹkan sára ìyá ni ó wà kò ní kú ò látọ̀ ṣùgbọ́n yóò mọ̀ pé òun ti gbàlejò. ogójì ọjọ́ mi ó tún gùn yóò di clot of blood yóò di ẹ̀jẹ̀ kíkì ìgbà yóò ti máa tutọ́ díẹ̀díẹ̀. ogójì ọjọ́ mi ó tún gùn yóò di bá sí ẹran tó bá kó ogójì ọjọ́ mi wọn ni ẹ̀rọ fẹ̀mí sí la yóò máa sọ kúlú 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 kúlú. nígbà tí a bá fi ẹ̀mí sí láàrún lọ́wọ́ wa pé kí mọ̀láìkà kan lọ pa láṣẹ bìkátì bí rísíkì yìí wà ájálì yìí wà ámàlì yìí ọ̀sẹ̀ kí yàm sàyè. ọlọ́run ni lọ pa láṣẹ déédéé yá àsìkí tí ó lò láyé ẹ̀kọ́ sí dáa àti ìwáyé tá a ti máa dájẹ́ o. iṣẹ́ tí ó sì ẹ lọ kọ́ sí àsìkò tí ó lò ẹ kọ́ sí ẹ̀fọ́ náà sí olórí ibú ní òyà ní àbó olórí rẹ lọ kọ́ síbẹ̀. ẹ kọ́ síbẹ̀. bàbá àní àmàlù bi tawfik wa tawfiqu minallahi wa miftahuha ad-du'a wa tadarru. tí mo lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. ẹ jọ̀ọ́ ó dúró lẹ́yìn ọ̀dọ́ wọ̀nyí náà kékeré yẹ kó tí mo ń tọ́ fẹ́ ṣe láyé wọ́n fi ọ́ bí iṣẹ́ ọ̀kọ́ wọ́n fi ọ́ sílé ìwé ọ̀kà wọ́n sọ sílé kéwọ́ ọ̀dúró wọ́n náà lọ sòwò ọwọ́ náà lọ wọlé wọ́n lọ yan orí àásìkí òsì ni ó pa ọ́ torí ọ̀nà tó gbà lásìkí lọ̀tọ̀. àfẹ́rẹ́ ló wù ọ́. ẹ ṣerú eré tiẹ̀ yìí ṣèlú eré làwọn ẹ̀sìn tẹ̀mí lówó lọ́yìn iṣẹ́ ni ọ̀nù kó máa tọrọ lówù kó máa bára ọmọ ànáwó kí ọmọ ìjẹsẹ̀ mẹ́lẹ̀ ẹni tó ń jẹsẹ̀ mẹ́lẹ̀ fún kílò ìjù ọ lọ lọ́jọ́ orí síbẹ̀ ẹjọ́ dàgbà ládùúgbò ni ọ̀ nírònú ni. wọ́n tún wá bùn yín ní nǹkan ẹ̀ lọ kéré sóun tó gún ọ ló jẹ̀bi àbọ́lọ̀ tí ò fún ọ ní ń pa ṣùgbọ́n tẹ́wọ̀ rẹ tí ó là ọ́ ọ̀ fọwọ́ lọ́wọ́ ìjọ tó ló kéré kì í ṣe sọ́wọ́ rẹ tí ò jọ níláárí. ìyẹn ni wọ́n bá ń sọ̀rọ̀ o. وقل اعملوا فسيرى الله عملكم ورسوله والمؤمنون. bẹ́ẹ̀ ti jọ́mọ ọlá tó ẹ̀ tó kó tẹ́tẹ́rẹ́ ọmọ ọlá sì ni ó kò ní dàbá rí mọ́ síbi rẹ̀ tí ṣe ń wù tẹ̀lé wa mọ̀ ní ìjọ tí Mariam bímọ tán Mariam ẹ má ní Mariam mọ́ Mariam wáyé wà níbẹ̀ Mariam tí a mọ̀ túmọ̀ rẹ̀ àlẹ́ ábídà olùjọ́sìn fọlọ́ kì í ṣe èdè lárúbáwá èdè Hebrew ni Mariam lè rí túmọ̀ rẹ̀ lárúbáwá ó wá bímọ mo fẹ́ kẹ́ gbọ́ ebi wá ń pa á. igi dàbí nìkan sì wà níwájú rẹ báyìí ó ti rérí kò léwé mọ́ kò ní pa àmọ́ kí wàá ló ṣẹlẹ̀. ألم تر أن الله قال لمريم ọlọ́run wá ń sọ fún Mariam. فهزي إليك جذعة الساق
الرطب. bàbá ọlọ́run ní mi igi dàbí nù igi tó ti gbẹ tó ti rérí lẹ́yìn 40 ọdún kò ní pa lórí mọ́ ó mi lákọ̀ọ́kọ́ fi hàn oníkanú ẹ̀dẹ́ kí ló dé tẹ̀ náà wọ́n sílẹ̀ mo ti lẹ́gbẹ̀ẹ́ mi ni wọ́n jókòó. àmọ́ táwọn àmà wọ́n ọ̀la ní máa ń yà mí. ẹ bá fún alága. wọ́n sí ilé ìkíní jíjí àtàṣà pàtí rọ́tàbọ̀. Khalifa. wọ́n sí ilé ìkíní jíjí àtàṣà pàtí rọ́tàbọ̀. ẹ jókòó لم ترى أن الله bàbá tí mo lè máa sọ lọ. قال لمريم. mo fẹ́ kọ̀ láti tó pọ̀ lónìí lára ẹ̀yin ọ̀dọ́ ilẹ̀ ilé ẹ̀bá ẹ̀ tí ì tọ ọ̀nà tó fi yẹ kẹ́ bá kan ni yóò mọ tẹ wá sí láyé ẹ̀ discover ara yìí Mariam ló sọ ṣèyí bá bàbá ti dé mọ́lẹ̀ ọlọ́wọ́ ni wọ́n Mariam. ومريم هزي إليك الجزية. igi tó ti rẹ́rì ẹ̀wẹ̀ tó sẹ̀bí máa tánṣẹ́ kò lágbára ọlọ́run ní tì í ó lébi ní ń pa mí igi yóò ní ń pa lórí ọlọ́run mo ní wọ́n tì í ó kọ́ tìrà kọ̀kọ́ ó tún sẹ̀bí máa tán igi tó ti rẹ́rì láti 40 ọdún tí ò ní ewé lórí wọn ó kàn léwé lójú ẹsẹ̀ ni. ọlọ́run tó tì í وهزي ó tún tì í إليك الجزية. bó ṣe tún tì í lẹ́ẹ̀kejì ó sì léso lójú ẹsẹ̀. تساقط الرطب. tó tì í ó ti báyìí ètò ó sì pọ́n ń wá ń jábọ́ fúnra rẹ̀ báyìí. ọlọ́run tó jẹ́ ń sọ bẹ́ẹ̀ fún wa ni pé èèyàn ṣe kó tó jẹ ní. ولو شاء أن تجني من غير هزم. ọlọ́run lágbára kó ní késo máa jábọ́ tí Mariam ò ní tì í. من غير هذه بناته ولكن كل شيء له سبب. ṣùgbọ́n gbogbo nǹkan tí ń bẹ láyé ọ̀ ní sábàbí ìwọ́tọ̀ ọlọ́ọ̀ ní lárí bí kí ni sábàbí rẹ̀. àtọ́máwù nínú ọ̀la àmú ọgbọ́kànlébọ̀dá rẹ̀ tó wà ní Canada. sọ̀rí yóò máa fún ọ lówó ọmọ rẹ̀ ò tí ì dàgbà kò tí ì ní bùkátà. ńjọ́ tọmọ rẹ̀ bá tó bùkátà rẹ̀ á lè tí mo ṣe tó kálukú wá gbígbà lọ. ìgbà lẹ́yìn mọ̀ pé ẹ tẹ́ mo lẹ́ ń lọ. بناته ولكن كل شيء له سبب. ìyàwó ẹ̀ wí. بناته ولكن كل شيء له سبب. aláàjì Fẹ́mi ẹ̀dá kọ̀ọ̀kan lẹ́sìn kékeré mo tún ẹ̀ pé mi sí àfáàní sí. bàtà fẹ́ parí ní primary school ní secondary school àwọn form 1 nígbà ní ẹ máa kọ́ sẹ́tẹ̀sì ń bá kọ àfa nígbà ní alfa joe ẹ̀rọ mi kọ́kọ́ fi di medical doctor òsì tí wọn kọ́ tán lónìí ní front line àjọ wà mẹ́rin torí mi náà palẹ̀ náà já àfa mi. bàbá gbogbo àwọn tí a bá ṣe student kìíní kan báyìí àwọn classmate mi lẹ́nu gbogbo tẹ́lẹ̀ wo máa sọ jòkó lẹ́yìn òsì ẹ̀ẹ́dìsáfà ga ìmọ̀mù ni kódà bí n wá wọ́n fi program yẹn sórí ẹ̀ torí kí ni mo palẹ̀ mọ́ láti kékeré ṣé wọ́n palẹ̀ mọ́ ọmọ inú ẹ̀wọ̀n náà ti ń tọrọ owó wọ́n wọ́n dúdú tó fi tọrọ kọ́ tó fi kú bá. bàbá mo tí a sì ń bọ ni kì í la ni bí n ta àṣìṣe fún torí wọn ò ní fún ọ ní tí ó gbọ́ bùkátà rẹ̀ n tó fi jẹnu wọn bọ̀ wọn ò ní fún ọ ní tó fi dèyàn. جناته ẹni ni wọ́n sọ̀rọ̀. ولكن كل شيء له وكن واكتسب الحلال بالكسب والعناء ولا تكن كلا عند أصحاب ثروة. bàbá wa ẹni à al-a'malu bit-tawfiq bí táà ti máa kí bàbá Abdulsalami Adébáyọ̀ nù Salami Adébáyọ̀ al-a'malu bit-tawfiqi wa tawfiqu minallahi wa miftahuha ad-du'a'u wa tadarru'u. tí ẹ bá tiẹ̀ wá mọ́sẹ́ tó ń sìn ó yẹ kó bẹ́ẹ̀ náà kó ṣe kòńgẹ́ ìyọ́nú ọlọ́run kòńgẹ́ lẹ́yìn sè
níṣẹ́ yín fi wọ ọmọ yín sè kápẹ́lọ́tà yín fi abẹ́rẹ́ gán aṣọ ṣòkòtò ni ọmọ yín tí ó yà sí ni ò sí ẹ tún fẹ́ jọ dádì kẹ́yìn náà máa tòsí. irú wo gbọdọ̀ bí wọ́n kọ́ sàfáà nísìn mo ní ó ti gbé òkè ní ó ti gbó àbísàlẹ̀ n tó dé bá gan kò lè lo tó fi lọ gbọdọ̀. وقم واكتسب الحلال بالكسب والعناء. omi tí àyẹ̀ ti ń ṣubú yọ rìpítà kú tí bá ti ń gbọ́ ara mi lẹ́ẹ̀mejì ọmọ fún mi problem yóò kú mẹ́ẹ̀. náà nǹkan méjì táwọn èèyàn tó ṣe má lónìí. wọn ò ṣe má lẹ́nìí. wọ́n ní àdúà iṣẹ́ ni á wà mọ́yà wọn ò bẹ náà kó táwọn ò là níbẹ̀. wàtàdá ru wọn wá ara wọ́ra sẹ̀sọ́ lọ pé ọlọ́run ṣé kínní ìlọ́nà mi. náà hílàtà fìrísìkì èyí dọ́gbọ́n kó fi ní láárí tádùn ààrẹ bá gbàdúkù. wọ́n yóò sọ pé ọgbọ́n èèyàn ó là agbára ò lè la yàn àdúrà ní lani. kéèyàn discover rẹ̀ bàbá oníkan mọ́tọ́lọ́rọ̀ wọn ni ajímọ̀tò kan bẹ́ẹ̀ ṣe ń bá àwẹ̀ tó yìí ojú ìsìn ń bí tàbí ẹrú ọlọ́run náà ó sì wá bá a sọ̀rọ̀ lánàá ẹrú ọlọ́run náà sọ̀rọ̀ fáìlọ̀ fún Kwara State sẹ́díkì sọ̀mọ́lì náà. وقم واكتسب الحلال بالكسب والعناء ولا تك كلا عند أصحاب الثروة اجهد ولا تكسل. ọ̀nà tó gbà mọ́ra rẹ gbìyànjú káṣẹ̀ wá rí pé ọ̀dà àwọn ọlọ́run ni ò sọ pé ó rí rẹ̀ ṣe ti ẹ̀ gbìyànjú mọ́ lónìí. ẹnìkan lákọọ́lẹ̀ ẹgbẹ́ bákọọ́lẹ̀ bá máa gbẹ ni ọlọ́run ní nítorí ìṣàdúrà kó mọ̀ bá àgbẹ̀ ló fi ní ẹ pè mí àkọọ́lẹ̀ wo ló gbẹ ìsọkúsọ àkọọ́lẹ̀ ògbẹ pa bó bá gbé àdó ògbẹ tiẹ̀. tọ́lọ́hún bá fẹ́ dúró lórí tó bá ṣe ni kò ní pè ẹ pè mí kò ní já ṣàdúrà rárá ni àmọ́ ní mo lè ronú padà ẹ̀bẹ̀ ní kí n yí padà tí ò bá dáa tó bá sì dá ẹ̀bẹ̀ ní kí n má tọ́da gúrú ẹ lọ́wọ́. اجهد. ó lè tẹ̀ mẹ́ mílíọ̀nù tẹ̀ mọ́ tẹ̀ wá sí láyé ẹ tiẹ̀ lọ gbìyànjú. ṣé ń forí ẹ̀rùn mu ni kó sì lọ́ mú wáyé ni ọ̀ gbìyànjú ni. ولا تكسل. ẹ jọ ẹ dákun. ó lọ tó wọn ní bá rojú tẹ́ ẹ bá rojú ni bàbá wa Adébáyọ̀ nígbẹ́ kànga kan mi bèrè kọ́ máa yín òmù mi láyé tẹ̀yìn ń ru àpótí kalẹ̀ bẹ̀rẹ̀ eré àti àkúbà kẹ́ẹ̀ta sọ báyìí eré orí stage náà wọ́n ṣe stage ń tiẹ̀ tẹ́ẹ̀mà lu àkúbà tẹ́ẹ̀mà kéde ní ìlú báyìí o ẹ kọ́kọ́ mú ọkọ̀ kan bí dagbadé lẹ́ẹ̀ fi yípo lù sọ́dọ̀ tí adé tẹ́ ń gun jíìpù wọn ẹni tí mo mọ ẹrẹ́ ń dẹ́ yọ́ ni ó lè tí múra dé ni. اجهد ولا تكسل ولا تك غافلا. ẹ̀yẹ́ mi tẹ́ ń tẹ̀lé mi ní náà ó ní gbìyànjú kọ́ dé èèyàn káàrin ò gbìyànjú mọ́ bàbá níbi àìgbìyànjú ẹ méje tẹ̀ empowerment tá ń pariwo wọ́n ò ṣe lójú àgbo báyìí wọ́n fún yẹn mí lọ́kadà maruwa ìsúnmọ́ fóònù mo ti délẹ̀ kó lọ́nà kó dowó yóò tún múra tún gbà. ẹ gbọ́ bàbá kí wọ́n fún yẹn ní nǹkan tí ò jẹ gbèsè kàn ó bùn pé máa fi yí gbòòrò máa pa tó ọmọ ẹ̀jẹ̀ yóò sì tà níta pé òun máa tọrọ jẹ tó wọ́n fi kú ni. ẹ jọ̀ọ́ sí mo lè sọ̀rọ̀. ولا تكسل ولا تك غافلا. àti tó mọ bí o gbọ́. فندامة للإقبال من يتكاسل. ó ní gbìyànjú gbìyànjú kó
kọ́nà tó dà ọ́ láàmú dára rẹ láàmú. àwọn aṣèyàwó tára àdúgbò yín gbogbo ìdẹ́ka ìjọpọ̀ èdè yín wá kó wa tí wọ́n bá ṣèyàwó sẹ́yìn ní jẹun ọlọ́run sáfà ọ̀lẹ́ mú tẹ̀sùbà wà lóde kéèyàn ó kú ọmọ ẹdẹ bá fún ọ ẹ wà kọ̀ọ̀kan tí ó dé bá fún lórí 50 ẹgbàá pé fẹ́ẹ́ jẹ gbèsè lọ́sítà ẹni tó kù kò ìsanwó hospital bìí níbẹ̀ lọ́rùn wọn gbogbo àfáà tí o bá ti níbi tí ó dòkó sí ni máa ń jà sóde oníkọ̀ọ́dé mi máa kọ ọkùnrin tó wá nonsense hard nonsense. ولا تكسل ولا تك غافلا ẹ bá yóò bá níbi òní sọ̀fọ̀. فندامة nàbẹ́ẹ̀ka máa ń tọ́lọ̀ nǹkan máa ń ó ṣiṣẹ́ fún un nàbẹ́ẹ̀ka ṣiṣẹ́ fún un ó sì débi tí ń lọ. adétúmọ̀ bí máa tọ́lọ́ wá ṣe láyè ó débi tí ń lọ. ẹ̀mọ́ tó kàn lọ́rọ̀ yìí wọ́n fi mílíọ̀nù bẹ̀ ẹ̀yìn ni tẹ́tún lè ráyè nítorí wá sílẹ̀ tó kó tì bẹ́ẹ̀ lè mi bí ìbá ṣe ọ̀rẹ́ mi tó pè mí n tí ó sì mí dínkù lọ́fà ọ̀dà fún mi lọ́kọjá kí lọ jẹ yó tọ́nà bá tó ní ráàyè. kí lọ fẹ́ fún mi tọ́ ní kí n gbogbo ewu ọ̀ lójú ẹ̀gbẹ́nu kò tí mo kó lọ́ọ̀ màálù kan ò tún wá jẹ lójúmọ́. ولا تكسل ولا تك غافلا فندامة عقبى لمن يتكاسل. bàbá mi dín bọ̀ ẹbí mi ní kí ni àrùn tó ga jù láyé ẹbí mi òròjú ò lè sórí rẹ̀ ó sì yí díẹ̀ kò bá mú ó kù èyí díẹ̀ kò bá mú ó kù èyí díẹ̀ kì í sọ̀nà mi ó kù òní kan páàtì ó fi kú. òròjú òde kó bá kó discover ara rẹ̀ pé tí mo lè ṣe tí fi jẹ yìí. gbàtẹ́ mi ò bẹ̀rẹ̀ wá sí i máa yá ni sẹ́kánì òjò mo lè sọ wá sí wákàtí méje tí náà rẹ̀ bí n bá jókòó ní ìsìn yes mo ti deserve ẹ̀ àti ìnáwó ṣáájú ká jókòó ṣe lókù. àwọn tó jókòó lọ́tẹ̀ mi nàró ni wọ́n nàró lónìí o torí wọn ẹ̀gbọ́ wọn ò tí bàbá tó fi pera wọn bàbá àbí kí wọ́n nàró pẹ̀lú ewu lórí. ندامة عقبى kí ló lẹ́ẹ̀kẹta ọtí jẹ́ ń tù ó yá ولا تك غافلا. dákun kú mbẹ́ ẹ̀jẹ̀ máa rí wọn. ẹlẹ́ẹ̀kẹta ìyá wa ṣe ń gbà bẹ́ẹ̀ dá mi lóhùn. sọ fẹ́ discover rẹ níbẹ̀ ni ẹ̀yin ń kọ́ ẹ̀yin tó wà lẹ́yìn mi ń kọ́ tiwájú ń kọ́ látàkùn gàfìlà má yà fọnú fọ́ra lé ẹgbẹ́ rẹ síwájú tí a jọ bí wòye tí a ti ń jẹun rẹ wòye tó ti kọ́lé tó ti lọ Mẹ́kà gba náà rí pé láàrin wọn 0 ni ọ. n tí o jẹ most of discover ara wọn afọnufọra ni ẹ àsìkò náà ní kún ọ ní bàtà fìlà lòkù òjò wọn àpáyé ìbànújẹ́ làwọn ń gbé. bó lọ wí. فندامة عقبى لمن يتكاسل. ṣé mo lè kọ̀wé kẹ́ lọ́rin torí ọmọ lọ́rin ni mí. wọ́n ní ìsìn tá a bá sin olówó tó ìbùn yẹn lálòkù aṣọ tó o bá sinra rẹ bẹ́ẹ̀ tuntun mẹ́wàá lọ rà fúnra rẹ. ìsìn tí yẹn bá sin olówó tó ìbùn lálòkù aṣọ bẹ́ẹ̀ má fi yí kírun tó o bá lè struggle tó o sinra rẹ bẹ́ẹ̀ tuntun mẹ́wàá lọ rà. ṣùgbọ́n kàn rí náà ní o ti lóyún ọba tí ẹjẹ kan tó fúnra ló kù aṣọ aṣọ tẹ́kàn fi aró kí ń gbé ọba wọ tí ó yà lẹ́yìn ẹ wá wo iye àwa tá à ń sin ara wa ẹ wo bó ti dáa fún wa tó ẹ wọ́n ti ń sin ẹni lẹ́ni wọ́n bá yẹ wọ́n sì mọ́. وكن يا أخي صدرا يفيد لبهمته فأخفص بوصفه صبوة وأنوثة. ọmọ kàkàjú
kí n gbọ́. بني اشتغل بالعلم فالعلم جوهر نفيس وموه وبنا له عز في الامم وجد جدد وساعد افد وزيد توكل وتوب وصدق وكبر وقم وصمي وجد. ẹ dákun ilé àwọn ọ̀rẹ́ wa làwọn ẹ bàbá àwọn olólùfẹ́ mi tún wá yí mi kó nínú tí mo mú kí nìyẹn olè lè kọ́ ọ̀la ìgbà kọ́ pàdé ẹ̀ tó fẹ́ràn ọ̀pọ̀lọ̀ ló máa sàn ni. wàjídà wàjúrì jáde. ẹ̀yin ọ̀dọ́ lẹ kún bẹ́ẹ̀ ní àná àkíbáàlù ẹ̀ sọ bẹ́ẹ̀ jákè dáadáa. wàjídà wàjúrì jáde. ẹ máa kí ọ̀gá mélòó gbogbo ọmọ rẹ ló yàn ọ̀gá mélòó ẹ̀rọ ló bẹ̀rẹ̀ fíìmù àwọn ọmọ náà ń sọ̀lẹ́ ni kápẹ́lẹ́ ṣẹ̀ṣẹ̀ Adébọ́lá ni ẹ̀ lẹ́tọ̀ bàbá yín pa jẹ̀lílì. wàjídà wàjúrì jáde. mo fẹ́ wo ló fi very kind. وسعيد أفيد وزيد ni n wo ìgbà tí ìfún bọ̀. توكل وتوب وصدق وكبر وقم وصمي. bàbá wa Adébáyọ̀ ẹ̀bẹ̀ kan tí mo kàn fẹ́ bẹ̀ yìí ẹ ti dàgbà náà kí ni wọ̀nyí ètè tí ẹ jẹ lójúba ara ti tó. fíìmù kọ́ mọ́ ó ti di sòkísọ̀ ń bọ́ lọ. wàjídà wàjúrì jáde. kẹ́yìn ó fa ètè kó máa dúró lẹ́bọ̀rọ̀ wọ́n sì ní bí eré bí eré. ìdí àfihàn àzẹ́bọ̀ توكل وتوب وصدق وكبر وقم وصمي. ẹ jẹ́ sọ kíní kan fún yín lónìí bí egún yẹn lágbára kó má lè ṣe tó o bá kọ́ wọlé obìnrin láyà tóbi ń báyà lé ọ ara ẹni onírìndé ara ọmọ ṣe wuyewuye wuyewuye yìí ti pọ̀ jù. وجد وجد جديدي وسعيد أفي وزيد. mo fẹ́ ká lu agbára yín kí wọ́n dínkù nígbà táyìn bẹ̀rẹ̀ fíìmù tí wọ́n bá lọ́kọ̀ àti àwọn bẹ́ẹ̀ bá ara wọn lò pọ̀ wọ́n gbé fíìmù kú mẹ́rin wọ́n tún agbèsè bí wọ́n ti fẹ́ra wọn lásẹ̀gùn àní rí àti ìwọ náà ìbàdàn rẹ̀ tì ní sè èyàn dáyà lóde òdà sọ̀kùnrin ẹni bí eré òwò ní bí òtọ́ ó sì ń ga ní kú nígbà náà. sáré tó jẹ́ ǹbẹ̀ yìí àwọn tá ń wò yìí láyé àwọn tó pọ̀ lọ́wọ́ pé pọ̀ nínú wọn. ṣé ìwé ni mo ń wò yìí ọba ìlú ń wò yìí ìjòyè ń wò yìí ọmọ wẹrẹ ń wò yìí àtẹ̀tẹ̀ wa kọ́ ní ìsìn tí mo ti ní sọ fún bẹ́ẹ̀ ni ẹsẹ̀ báyìí lọ ẹ páàsì lọ gbogbo ọmọge wọn tí wọn fẹ́ ya kiri ní ìsìn àbí kí wọ́n yọ àyà lẹ̀ kí ló dé tó ti àyà tí yóò fọ́ tọ́ níjọ́ tóbi yóò fọ́ ọlọ́pàá mú yẹn pé ọ̀fọ́ kàmí láyà ó sun ẹ̀wọ̀n ó wá di àyà pẹ́ńtẹ́ yẹn mu. mo bẹ̀ẹ́ nítorí Ọlọ́run àní kí wọ́n má ṣeré gbogbo àti ẹ̀ tí wọ́n bá ṣe bí aṣẹ́wó kó tó tà ẹ kàn bá bẹ̀ wọ́n ni kí wọ́n adjust kí wọ́n tún rí adjust ó ti pọ̀ jù ẹ̀sùn wa ń wọ̀n ọmọ tí ń ṣe kínní wọ̀nyí kò sí wọ́n ṣe wù wọ́n tó àlẹ́ tó ọ̀wọ̀ ìdùnnú ni wọ́n gbogbo ọmọ tí ń gbé lẹ́sẹ̀ wọ̀nyí ṣé wọ́n ò lọ́kọ àbí wọn ò ní lọ́kọ wọ́n náà mi wà ní ọkọ ètè rẹ̀ tí ẹ wá jẹun tìbí tọkọ rẹ̀ jẹ́ tìbí kébà ìdíyanu èyí tí wọ́n fà bí ṣe gbọ́dọ̀ tí wọ́n júlẹ̀ yìí tí káwá lè léyìn o. وجد وجد جديد وسعيد أفيد وزيد. mo mọ̀ pé àti ń bá sọ̀rọ̀ ọpọlọ ń bẹ fún wa wọ́n paasi ẹ̀ kí wọ́n dín kó ti pọ̀ jù ọ̀rọ̀ tí wọ́n ń bá lọ mú ìyá ní ya وجد ó ní wọ́n tó fẹ́ déyàn ní nam ọ̀rọ̀ mi ti bá ewé ẹ̀dá mi lò mọ́ gbìyànjú ẹ̀yin ọ̀dọ́ tí wọ́n ń bẹ nígbà ẹ má dúró sí pé lẹ́kùnrin lówó lẹ́ẹ̀mọ àkàtẹ́ fi ní lárí
tó náà bá dó sí kò ń kànlẹ̀kùn kò ní rí fún jẹ kábúyẹ̀ ní 10,000 Adébáyọ̀ tó bá discover ara rẹ̀ ó lè di mílíọ̀nù mọ́ lọ́wọ́ Ramadan ló dé ìjọ kan lọ́ra bíi dàbí lónìí yóò sì máa kí ẹwà Haúsá ilẹ̀ Haúsá wọ́n ń ta ata gúngún ọkùnrin lẹ́ẹ̀ bá ń di ẹ̀ wọ́n ń ta yéré ọkùnrin lẹ́ẹ̀ bá ń di ẹ̀ elégédé jẹjà dídí ọkùnrin ní máa tà kò sí tó rọ lójú àti gbé kárí ìrìnà wọn fi lówó tó pọ̀ àlùbọ́sà mẹ́mẹ́ ń bọ̀ jìyà fáwọn náà ojú bí ntú yìí máa lọ jadid wọn tó ọba jogún nínú yín refine ẹ buyọ̀ sí kó dùn ju ti bàbá rẹ lọ orí kan Fẹ́mi Adébáyọ̀ wọn tún ṣe lọ́sọ̀ọ́ bàbá ló Muhammad ló sọ ilé yẹn pé wá ṣiṣẹ́ mi àmọ́ lónìí ẹ ti dọ́mọ tí ń wá ìjẹ́ fún bàbá yín. ẹ jẹ́ bàbá yín ó kúrú lé pẹ̀lú òòrùn torí kan ẹgbẹ́ wọn ti wọlé ọlá kí n òòrọ̀ ọmọ tí ó fà wọn lápá jáde mọ́. àtàjọ bẹ̀rẹ̀ fíìmù ti wọ́n tán n ò rí location lọ́mọ́. ìgbà tí bàbá yín tọ́ yín káyì mọ́ pé náà kí ló ṣe é what's your problem? ọ̀dà gbogbo mi lórí mi mo ti ní ẹ̀rọ ìjọkọ́ òkè tó fún yín last one ni go and sit down. àdúrú kan méjì wò láàrin rí lọ́dún ọ̀rọ̀ tí mo ń sọ yìí ẹ wà fi ẹ̀mú fẹ́mi ń tẹ̀mí ẹ wà dà gbogbo mi lórí lọ́rọ̀ tí ń sọ tí ń làágùn. náà wọ́n jẹ́ àdídì. ẹni bá yóò bá rẹ mi ò ní sọ̀fọ̀. bàbá ọ̀rọ̀ yín ni ìsọ̀rọ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ ẹ̀yin wá mí sí wọn lára àsọmọ tá a bá mí sí la ìràwọ̀ ọmọ lápadà lò kẹ́yìn ẹjẹ́ àgbàgbé ẹ̀dá yé sí ẹ̀ ni ọmọ yìí ti di superstar sọ ọmọ yẹn jì mí ni mo ṣe ẹ wo nǹkan tẹ̀ mí sí ẹ la lónìí ọmọ kìíní ó fà dáàdi afẹ́kẹ́ àbí àmì ẹ̀ tó ń jọ láwọn ọ̀rẹ́ wọn bẹ́ẹ̀ bá mí sí ẹ la ẹ̀wọ̀n tẹ́ ẹjọ́ bẹ̀rẹ̀ ẹlòmí àìróde lọ́mọ depression ti mú sínú ilé ó ti wà depressed yóò máa sọ̀rọ̀ ságànà. وساعد أفيد wazid ntọ́ ọba bá aláyé tí wọ́n ń ṣe níran ayé tó jẹ́ nǹkan àlùbáríkà fíkún déètì ó lékún títí ẹ bá ti lékún ọ ti dùn ẹ tó bí ọlọ́nu ọmọ yìí ti dùn ún lọ nísìn ní ọjọ́ yìí bẹ̀rẹ̀ fíìmù bóyá bíi 50 kọ́bọ̀ lówó tó dáa tẹ́ gbà jùlọ lé ẹ̀ sì gbà kúbà tó wọ yín oṣù bòtòbòtò ẹ̀ tó ń gbẹ̀ bẹ́ká. tọ́wọ́kẹ́lì. ẹ jọ ẹ jẹ wá ń bí ẹ wá lọ dìmọ́ náà pẹ̀lú sẹ́tẹ̀ bá ń ṣe tẹ́ ẹ bá lọ kojú wọn tó lè wọ́n gba ẹ̀jẹ̀ lọ́wọ́ yín o àmọ́ tó tó bá gba ẹ̀jẹ̀ tó bá dáa jù láyè rẹ̀ wọ́n gbà. akramakumullah. wọ́n gba ẹ̀jẹ̀ o torí pé ẹ fẹ́ hàn fíìmù fẹ́ pa yín ẹ fẹ́ wà famous lọ́lọ́ sàdéhùn tó nílé pé n ti ń pa àwọn ọ̀dọ́ ní ìsẹ́nu wọ́n fún yín tó jagbára yín lọ ẹ ti lọ tọ́jú bọ́ tí ò dáa ọdún tó ọba hàn tí star rẹ bá bùn báyìí ọdún ní ọ̀dà nù wọ́n wà lọ kọ́lé ọ̀sùnú rẹ májẹ̀mú ni ọtí ní kọ́kọ́ mọ̀ sùnú rẹ ni. wọ́n tó. tó èyí tí mo sọ fún wa nù tẹ́ ẹ bá ṣe eré tán ibi tó bá ti ṣe tó kọlu ọlọ́run àtú ọlọ́run fíìmù tá a yà ló já sí àmọ́ orí jìyà. wọ́n sì dé. ẹ sì máa sọ òdodo ẹ kọjú síbí kánrin táríkà ní olódodo ẹlòmíà so kìnní márùn alápándùn ó lọ tán lówó gbowó apáwọn sì dùn kó tó kú bá toró ti sépèlé rẹ̀. وكبر وقوم وصلي وهلي وصل في وصلي وزن وصن وأنظر وبأشر واستمر سر وزر ودري
sábẹ́ kí n sọ̀rọ̀. Ayakumullah. Dákẹ́dákẹ́. Naam. Wà dùn mí. Ìwọ́n tó wà ń gbọ́ ní náà. Wọ́n tẹ̀ra mọ́ ń tà ń ṣe. Jí ó débi tó ti dá fún ọkọ tó lọ fẹ́ relax. Kárùn ò tí ì bá débẹ̀ wọn tẹ̀ra mọ́ tẹ́ ń ṣe. Ní ètò wọn àti fún èèmù wọn. Gbà tí mo bẹ̀rẹ̀ wá sí ìyàwó mi ní jàmá. Àkọ́fẹ́ mi wà láfẹ́sọ́nà. Wọ́n ní dúró lọ́kàn. Òun ni wọ́n kọ́kọ́ sí wá sí fún. Díẹ̀díẹ̀ ìyẹn di méjì mẹ́ta. Díẹ̀díẹ̀ ìyẹn di mẹ́rin márùn. Díẹ̀díẹ̀ mo jẹ ìmáàmù àkọ́kọ́ tí o ti ń kí jímọ̀ ní 1995. Mo kírun bẹ́ẹ̀ fọdún méje ní Agún 2002. Mo wá sí Offa Central Mosque. Mo wá ti ń kírun ní Offa Central Mosque ó ti lé lógún ọdún nísìn. Tó bá di June ní òkè 21 years. Ẹ ọdún sọ́jọ́ mo bẹ̀rẹ̀ mo dà fáàní. Ẹ wàhálà káyọ̀ tó mọ̀ mí. Ọdún tó mi ṣe wá sí ìdájí tẹ́lẹ̀ mi ò tẹ̀lé gbọ́ wá sí tẹ́lẹ̀ sọ̀ lọ́wọ́ tí n ká ń pa ìwọ. Àṣọ mi ó padà di tí ayé ò máa pé tìyàn wà dúmìnú. Dàwa tẹ́lẹ̀ àwọn nǹkan tó o bá ń ṣe dáadáa ká yóò mọ̀ nídìí ẹ̀. Báyọ̀ bá ti mọ̀ ibi tó ti sọ oríire nìyẹn. Man kana alatan ala nasi muzidara. Àwọn ní kí ló dé tí àwọn ọ̀dọ́ òfin ní láárí mọ́ kí wọ́n sọ ń táàfin làlálì kìí àmọ́ ní ìṣẹ́jú márùn-ún. Ẹ̀dá tó bá ti lè ní nǹkan mẹ́ta ẹ̀ kò lè discover ara rẹ̀ òṣìṣì ni ó pa. Ẹni kí ni àkọ́kọ́? Ọ̀gá Bello kàfúrátù rọ àhà gbogbo ẹ̀dá tó bá ti lè sinmi jù òṣì ni ó pa. Bẹ́ẹ̀ pèsè léyìí mo fẹ́ sùn jọ. Lẹ́yìn kan náà àwẹ̀ ń gùn mí lẹ́yìn kan mi tí ì jẹun ẹ máa wò ó níran òsì ni ó lè bòde ẹ̀yin ọ̀dọ́ ń sinmi lónìí ìwọ́n tó ń tọrọ owó jẹ ọbímọ 12 ọ̀gá tí ń bọ̀ owó bí 3 ọwá lóò ní láárí àwọn ọmọ tó bíjọ bí ìdùn ẹ̀ ń kọ́ ọ̀dípọ̀ ọ̀lọ́pọlọ ẹ̀ẹ̀kejì tí ìdí kéèyàn ní láárí kàfúrátù náà kéèyàn lè sùn jù gbogbo ẹ̀dá tó bá lè sùn tí kádàrá fi kọjá kò ní jí. Ẹni kí ni lẹ́ẹ̀kẹta kásìlọ́tì ní kéèyàn lè jẹun jù. Olówó mú ọ lóde ó wá ní ẹ fún mi lẹ́ran 10,000 ìyẹn kékeré wọ́n lẹ́yìn kọ́sà ó ní sẹ́mùsẹ́m orí ìwé òbí bá kí ni sẹ́mù láyé rẹ̀ dábòló. Wa man kana alatan àdètò màbí ẹni tó ń fúnra ní wọ́n ní sẹ́mùsẹ́m. nasi muzidara. Abẹ́ ẹ̀rọ bá wèrè sẹ́mùsẹ́m kí ni. Wàá mina nisa wa min sini fi subati. Mo kó àwọn ẹ́sìláàmù nítorí ọ̀rọ̀ yìí yóò pa náírà àmọ́ kì í sọ̀rọ̀ ẹ̀rín. Ní bá gba hòtẹ́ẹ̀lì fún wa ó wá jẹ́ 800,000 pàrọ̀ ibi challenge kọ̀ọ̀kan. Èmi tí wàá wà níbi tèmi náà bá rọ́dé. Mo ní kí ló dé ẹ̀sùn ni wọ́n láṣùn. Mo ní ẹ̀rọ sùn láṣùn. Wọ́n ní sáàlẹ̀ sun ọkọ̀ ni 800,000. Àìsí wà ní 10:30 alẹ́ ilẹ̀ mọ́tà. Bá a kówó sílẹ̀. Mo ló da ẹgbẹ́ gbowó yìí. Wọ́n lásán oṣù ọmọ. A ṣe báyìí. Ẹ̀wọ̀n oríṣiríṣi wọn. Ẹ̀kú ni wọ́n pé lóorun táṣùn. Ẹ máa gbọ́dọ̀ wá dá kábàlọ̀jọ́ kó ti lè tì. Wọ́n ń bá àròjọ èyí sọ̀rọ̀ dàgbò 12 àbọ̀. Wọ́n sá sọ̀rọ̀ pèrè méjì lẹ̀ fi mọ́. Bẹ́ẹ̀ ṣe há owó sápò mọ́. Wa man kana alatan ala nasi muzidara. Wa'addu mina nisa Náà mọ̀ níwọ̀n. wa min sini fi subati. Dákun ọwọ́ ń polówó rìn ọwọ́ ń ṣe ayé tó lówó ń ṣe ní kò lówó sí kò sì ní fọ́ lówó káfí dèèyàn gbọ́pẹ́ tí wọ́n máa jẹ láyé rẹ̀. Wọ́n tó fi ń sòtẹ́ ìwé náà ṣe yàrá àgbà yẹn sí sábẹ́ abẹ́rẹ́ wá ń di bí àlùbọ́sà wọ́n bá padà lọ́dẹ́ sínú ẹ̀sìn náà tó máa sùn ìwọ́táyé rẹ̀ ti bàjẹ́ yìí wọ́n padà sórí ọdún tó ti kú ọ̀mẹ́. Man kana
آلة على الناس يهدر يعد. àṣeyàn gbọ́dọ̀ sinmi ju bàbá nígbà tí mo máa ń bí tí mo wà àwọn oníkan máa ń bẹ àwọn oníkan mọ̀ ṣèkọ̀ oníkan ẹjọ́ ṣé wọ́n tú wá ní àbí ẹ̀wọ̀n ń bẹ tẹ́lẹ̀ náà kò dà ní ẹ máa ṣe ẹ̀yẹ sáàdì ẹ̀ kó máa ráyè cross síbi. يعد من bàbá ìgbà tí dókítà tó wá àṣẹ́sì ní kẹ́hìn wá gbé màsí sára mi bó ṣe fi tẹ̀mí náà báyìí ó ní bàbá yìí ó lọ́rọ̀ tó yẹ kẹ́ máa sọ lọ́dún kan ẹ̀ máa sọ lọ́sẹ̀ kan mo lọ gbà á ọgbọ́n wo làá wàá dá ó ní ẹ̀ ní sọ̀rọ̀ mọ́ ni mo ní mọ̀ wú sọ́ọ́rí jẹ́ mọ́ sọ̀rọ̀ bí n sọ lójú ayé tí máa sùn ń mọ̀ sọ̀rọ̀ lọ tójú ayé dájú ojú ọ̀rọ̀ mẹ́tì sọ̀rọ̀ kù bàbá ní àsìn bàbá ẹ̀wọ̀n yẹn tí sáré tẹ̀lé aká àwa ni wọ́n fẹ́ já lẹ́nu ayé káàrin àwọn tẹ̀lé tí sáré burúkú àwa ni wọ́n sáré tẹ̀lé àwa náà gbọ́dọ̀ sinmi káwọn bá dẹni àná ọdúnpọ̀ ti dẹni àná nísìn lọ́tọ̀ lówó tó yẹ kọ́kọ́ fúláàtì bíi mẹ́rin ojúlé méjì ti tó ìmí ìnà ọ̀dẹ kọ́ mọ́ èyí ni òtún ọgbẹ́ mọ́ ọ̀hún àbí ìṣòwò ń dọ́nà wọ́n sọ pé ẹnìkan sẹ́pèlé. tá a bá mọ tá a wá ṣe láyé tó bàbá ká fi àdúrà tì í ká wá rọ́jú ká fi jèrè sẹ́ wa. kí ni ó jà láti kìá mọ̀ ẹ gbọ́dọ̀ ẹ bá ti pa irú wáyé ṣẹ̀fẹ́ yìí náà pè mí jọ mi tí wọn náà ní pè mí ọlọ́ọ̀jì ẹ dàgbà lójú mi kẹ́ pè mí ẹ wá farabalẹ̀ ẹ má ní olóde la. يعد من وتنتهي وابتغوا إليه الوسيلة وابتغوا إليه الوسيلة. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. ẹ má jà kọjá abẹ bọ̀dá aláṣọ funfun yìí kó mẹ́ẹ̀ nísìnyí ẹ rà má bọ́ mi wọ́n sára rẹ obìnrin wá yòókù wa. ẹ jù kúlẹ̀ sẹ́ máa dìbò mẹ́ẹ̀ káfíń rábà náà ẹ̀ sì gbọ́dọ̀ dídé. يا أيها الذين آمنوا اتقوا الله. ẹ jẹ́ kí àyà kan yìí ká máa lọ lé. وابتغوا إليه الوسيلة. ẹ farabalẹ̀ jọ. وابتغوا إليه الوسيلة. Usman, come on, address them. When we go to Salem, go and talk to them. اتقوا الله وابتغوا إليه الوسيلة. Ẹ̀gbọ́n wọn yìí, bẹ̀rù Ọlọ́run tí ẹ bẹ̀rù ni mo mú jáde o. وابتغوا إليه الوسيلة. Nítorí ẹ máa kún ọ̀ká nù. Tẹ̀lé gbẹ́ gbọ́rọ̀ nísìn. Èèyàn bẹ̀rù Ọlọ́run mọ́, alálùpàá ní ẹbẹ̀rù. 1 blow 7 die, kill and go. Yorùbá lónìí mọ́. يا أيها الذين آمنوا. Ẹ kú ìgbàlejò mi. Ìṣẹ́jú kan mo fẹ́ tún lé yìí. Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run. وابتغوا إليه الوسيلة. Adébáyọ̀. Ẹ wá máa wá tẹ́ fi ṣe àkàtọ̀ síwájú Ọlọ́run. Bẹ́ẹ̀ bá ní ayé tẹ̀ bá lọ́rùn, ayé yìí ń ṣègbè náà nù. Jàmá, kí ló mú yẹn láti kìámọ̀? Ẹ jẹ́ nǹkan bíi mẹ́ta péré. Àkọ́kọ́ mẹ́, ìdíkàlù sururi fil qulub. Ká máa fi ayé wa dùn ẹlòmíì nínú. Foundation yìí tẹ dálẹ̀. N ta ṣe lẹ́ẹ̀mí. Sẹ́nu oúnjẹ tẹ́ ẹ̀ ráì, tálíkà ọgbà olówó gbà. Ẹni tí ó sọ ti ẹnu náà gbà tí ò ní jẹ. Empowerment lẹ́mọ̀ sí níbí. Tó bá ṣe pé èèyàn mẹ́wàá lè fẹ́ fi sẹ́nu sẹ́, tẹ́ ra àníṣẹ́ fún lọ́dún ọdún ẹ̀mọ́ síbà.
inú ẹ̀ náà láti mú scholarship jáde pé ọmọ báyìí àtúnadé lẹ́wù báyìí ọlọ́run ti dá yín láre afẹ́kẹ́kọ̀ọ́ ọkọ̀ yín sára àpáta torí mẹ́ta lólówó àkọ́kọ́ ọkọ̀ ara wọn sára omi bí wọ́n ṣe rà ní òmà parẹ́ òun ẹni tó lówó tí òjò dára ẹlòmíì òun ni kàtí àwọn ẹni ló dáná kó tó kú ló kọ rẹ̀ ò ti ní sí mọ́. àwọn míì kọ́ tiẹ̀ sára yẹ̀pẹ̀ àti irú yóò pẹ́ díẹ̀ kó tó parẹ́ àwọn yóò parẹ́. àwọn tí wọ́n kọ́ tí wọ́n sára àpáta òun ẹni tó bá sọ̀kalẹ̀ sára ọmọ mẹ̀kúnnù ẹ̀ wò ìyá kan ládùúgbò ẹ̀rẹ̀ rọ fún tó bá sọ mẹ́rin ló bí ẹ ti bá tó hàn tó bá ya ọ̀lẹ tó bá tún kàlókù empowerment ni látọ̀dún lẹ́tìmọ̀ programu ẹ mọ̀ ra pamọ́ sílé kò sí kú gìrì rà á wàá kó ẹ̀bùn kalẹ̀ báyìí gbọ́gbà ẹ̀yin arúgbó bíi mẹ́wàá nì ẹgbà 50,000 iyọ̀ lẹ́mọ̀ta ní àlùbọ́sà ní nǹkan ní àfẹ́kẹ́ sọ́kọ́ kẹ́yà lẹ́yìn ẹ bá mọ ọmọ òrukàn mẹ́ta wá afẹ́tọ́ wọn kí wọ́n yàn kí wọ́n bá dolè bàbá tó lè fi ní àríkè àmọ́ mi. ẹlẹ́ẹ̀kejì sẹ́ni kí àmọ́ fi dùn fún yàn dàmí lóhùn. وجاهدوا في سبيله لعلكم تفلحون. ẹ béèrè kejì ẹbí mi torí tọ́lọ́ tí yóò fi nẹ́ẹ̀lì kìámà bẹ́ẹ̀ bá lè ṣe yóò da alislah foundation tẹ dálẹ̀ yìí mo fẹ́ kẹ́ láwọn àfáà nínú tó mọ̀ ṣàtúnṣe tó bá bàjẹ́ káàkiri ayé ti bàjẹ́ dínà Adébáyọ̀ Fẹ́mi Adébáyọ̀ ayé ti bàjẹ́ dínà sẹ́rọ̀ àwọn ọ̀dọ́ wọ̀nyí bẹ́ẹ̀ ṣe ń wọ̀nyí wọ́n lọ́pọlọ ẹ̀ tó mójútó wọn ní òsì. Bàbá àgbà Adébáyọ̀ tí ọba rẹ̀ ní mójútó wọn déédéé ọpọlọ tọ́lọ̀ fún ọmọ tó fi lè gúnlé tó fi lè jí òun òtá fi rí tó lápálá tó gbé búrẹ́dì lábẹ́ rẹ̀ tó sì mọ̀ ẹ má lu eléyìí ń pa orí rẹ pé ẹ lọ tún ayé rẹ ṣe ni reformation lẹ́sìn fún ẹ tún ayé rẹ ìràpadà lẹ́sìn fún kọ́kọ́lọ́ lè wúlò fún Islam. Akàsọ nìyẹn déwájú Ọlọ́run. Lára ń tẹ́ máa ṣe obìnrin ló pọ̀ rẹ́gẹ́dẹ́ yìí wọn ò lọ́kọ. Nísìnyí kò sọ́kọ lára ń tẹ́ máa ṣe obìnrin ẹ̀sìn wọ́n ti dúró bí wọ́n àṣẹ ọ̀dọ̀ yẹn máa kọ̀ béèrè wa èmi nọ́mbà mi ni o ohun rẹ̀ ni pè mí àásìkò ọkùnrin kan náà tó náà ti fẹ́ ti òkú mọ̀láta tí ò rẹ́ ni pè ẹ̀tọ́ mọ́ra wọn. Mo fẹ́ máa lọ ọ̀fà lọ́wọ́ aago mẹ́fà ti wò òun sì fẹ́ sínú lọ́nà òun sì gbọ́dọ̀ fọkọ̀ sáré bí ti dán mọ́ mo máa fọkọ̀ sáré gan tẹ́lẹ̀ bàbá tó wá bí wọn bàbá wọn láàánú pẹ̀kún wọn á gbà lára wọn jọ kan fẹ́ẹ́ lọ́nà lọ́rin náà ni mo ti kálẹ̀ fàáfà Ìlọrin tẹ́lẹ̀ for 5 minutes mo ti débì mo sáré dára bàbá ní Imam mo ní sá tomorrow is another day bọ́ọ̀ bá ti kú lọ́rọ̀ lásìkò èrè rẹ̀ pọ̀ àgbàni tí ń tẹ́sílò díẹ̀díẹ̀ mo fẹ́ sáré mọ́ ẹrù tí mo rú pọ̀ ẹni tẹ́lẹ̀ di bá ṣe bá jà kì í dé fìlà tí ò wọrí ìfá tó tún fìlà tí ló ti kán lọ́rùn. وجاهدوا في سبيله لعلكم تفلحون. Ọlọ́run tó tún dùn báyìí lọ.